Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bọ́ǹkó. ẹ já kíra wa kú dédé àkókò yìí níbikíbi tá a bá ti jọ láǹfààní láti máa gbọ́ra wa. Àkàndọ̀rọ̀ Awíkóńkó ló kọ tèmi, Àjàó Àrònímí Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́gbìn bàbá làbà bọ́lọ́rọ̀ ṣe. Èèmọ̀ lukutu pẹ́bẹ́ ń pẹ̀bẹ́. Àrà mẹ́rìírí mo lórí olóńgbò lórí àtẹ. Awíkóńkó ṣé ẹnu mi ò ti dẹnu àṣẹ báyìí? Torí pé njó ní tá ń sọ̀rọ̀ ní tí mo kọ́ sọ ni pé bí wọ́n bá béèrè owó wọn ò ní dárúkọ mílí, bílí ni wọ́n béèrè. Gẹ́lẹ́bẹ̀ náà ló kú ṣeré. Bílí wọ́n béèrè lọ́wọ́ wa, wọ́n tó wá béèrè àwọn nǹkan kan. Kọ́lọ̀ ó ṣàánú wa, kọ́lọ̀ nínú àánú ẹ̀ fúnra lára ẹ̀ kó ṣàánú wa, kọ́lọ̀ ó ṣàánú àwọn ọmọ tí ń bẹ ní akóló àwọn ajínigbé wọ̀nyí. Ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba, ẹ jẹ́ ká mi àtẹ̀yìn ọjọ́ dáhùn. Ṣé yóò rọrùn láti fi kalẹ̀ fún ìjọba? Àwọn èèyàn kàn fẹ́, wọ́n rí lè fẹ́ tírìtì fọ́kọ̀pù Ṣèyí Mákindé ni. Kémi Àkàndá ọmọ sọ sakata pàrà pé ó wà pòlítíkà. Nàìjíríà ńlẹ́ orílẹ̀-èdè mi ọ̀wọ́n. Ìlú tá a ti ń ká ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin sínú igbó, tá a ti ń sun àsùnnára nígboro. Nàìjíríà ńlẹ́ orílẹ̀-èdè mi ọ̀wọ́n. Ìlú tá a ti fẹ̀mí èèyàn ta káìtì pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Nàìjíríà ńlẹ́ o, orílẹ̀-èdè mi ọ̀wọ́n. Ìlú tá a fi wàrà tó yín púpọ̀ dá lọ́lá, but unfortunately àwọn èèyàn tí ń bẹ nínú ẹ̀wù rí wàrà mu, wọn ò róyin lá. Àjẹ́ dídùn kíkorò là ń jẹ lójoojúmọ́. Bẹ́ẹ̀ bá wò dáadáa, láti bí ọjọ́ bíi mélòó kan, láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan, láti bí oṣù bíi mélòó kan, láti bí ọdún bíi mélòó kan, ròyìn ìbànújẹ́ là ń gbọ́ ní Nàìjíríà. Ṣáwa náà ò tiẹ̀ ní gbọ́ ròyìn dáadáa ni? Gbọ́ Ọlọ́run, ọjọ́ wo la ṣe yìí dà? Láì kìí ṣe yìí dà tó kiri ẹ̀ mẹ́bọ. Ọjọ́ wo la ṣe lè dà ìwọ Ọlọ́run? Ṣé lóòótọ́ wọ́n fún àwọn gómìnà Ṣèyí Mákindé ní kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ bá gbàgbé, ńgbà tí wọ́n ní wọ́n negotiate pẹ̀lú government, ntẹ́mi Àkàndá sọ ńjọ́ náà lọ́hùn-ún, wọ́n ní wípé n tó fi wúwo lẹ́nu ìjọba láti sọ síta pé kìíní ọ̀hún lágbára. Mo ní bílí ni wọ́n béèrè, wọn ò ní béèrè mílí. Mo ní àwọn nǹkan tí ó sì rọ̀ mọ́ yóò jẹ́ nǹkan tó lágbára, tí yóò so ìjọba lápá, tí yóò so ìjọba lẹ́sẹ̀.
bàbá wa la fẹ́ dọ́gba àlùmọ̀kọ́rọ́ yín a fẹ́ ṣe bí ìjọba a fẹ́ fọ̀nà míì gbà wọn ọmọ yìí sílẹ̀ ṣé yóò rọrùn bẹ́ẹ̀ ṣé àwọn kẹ́mi ò kì í sọ̀jọ̀gbọ́n mò ń béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ni o ṣé yóò rọrùn bẹ́ẹ̀ ṣé mọ̀ wípé kókó ń tá a fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀mí àwọn ọmọdé yìí ẹ̀mí àwọn olùkọ́ wọn ńlá ló jẹ wá lógún and as far as I'm concerned mi ò rò pé ọkùnrin tún ṣẹ́kù nínú àwọn olùkọ́ wọn mọ́ àwọn obìnrin làwọn olùkọ́ tí wọ́n kó púpọ̀ ẹ dákun èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share program yẹn Lẹ́kan Wonder I cite you my brother Nàìjíríà lé orílẹ̀-èdè mi ọ̀wọ́n ìlú tá a ti ní nǹkan gbádùn ìlú tí ò sí nǹkan dẹ̀rùn ìlú tá a ti lólórí débi tá a sọ pé lórí gidi as far as I'm concerned we don't have leaders in Nigeria we only have dealers they are just trading us for anything not only for money they trade our destiny for power for political offices for connection for oil blocks for the goodies of their children sáwọ̀ wálé ayé ni mo wò nǹkan lẹ́nu lọ́lọ́ yìí wọ́n di primary mọ̀ ń bọ̀ o èmi àti ẹ tá a máa yọra wa lẹ́nu tá a nísinmi tá a sì fúnra wa ń sinmi wọ́n di primary ní Delta State mọ̀ gbọ́ o ọmọ àbòrí ọmọ àdúràgà àti ọmọ Ifeanyi Okowa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti ṣe gómìnà ìpínlẹ̀ Delta rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wọlé ìbò primary nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lo and behold kánìbí torí wa ti pé tọpọlọ wa ṣiṣẹ́ mọ̀ ń sọ àwa mẹ̀kúnnù ǹjọ́ ẹ kẹ́nì kó ti ṣe gómìnà kọ́mẹ̀ ò tó jáde fún kánsílọ̀ lásán ká tún dìbò fún níbi tọpọlọ wa ò ti pé torí wa ò ṣiṣẹ́ dáadáa nítorí ẹ ká sọ ni pé owó tí bàbá ẹ kó ẹ lọ́ máa ná ẹ máa pín fúnra yín but lo and behold àwọn èèyàn tó ń dìbò fún wa o bóun náà ṣe wọlé primary they wọlé primary because they have the money and that is the reason why they wọlé primary that is the reason why tíyà olódì wa ò fi ní lópin kọ́lọ́ mọ́jà jìyà kú òótọ́ ọ̀rọ̀ máa ń korokoro bí ìjogbo bí wọ́n bá di ìpínlẹ̀ Ọ̀yọ́ báwọn èèyàn bí wọ́n ṣe wọlé náà nu anybody tó ti di ipò òṣèlú mo ti ṣe senator rí ìpín mọ̀lẹ́bí tí ló ti gbà wọn for years forever kò sí ní tó lè mú ní kọ́mọ̀ rí ọ wá díje Ọlọ́run dáríjì mi 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 o astagafurullah kan sọ pé ọmọ Arẹ́gbẹ́ṣọlá tó wá díje fún gọ́fúnà àbí kó wá tó díje fún nǹkan kan sọ pé ọmọ Oyinlọ́lá tó fẹ́ díje fún nǹkan kan sọ pé ọmọ Ọbásanjọ́ tó fẹ́ díje fún nǹkan kan sọ pé ọmọ Bọ́lá Tinubu tó fẹ́ díje fún nǹkan stupidity nu o a jẹ́ pé àwa tó kù àfẹ́ nísinmi àsìfẹ́ láyé ìgbádùn kankan yes I'm saying it categorically pèsè yìí Tinubu fẹ́ díje fún nǹkan ẹ tún wá dìbò fún ọpọlọ wa ò ṣiṣẹ́ dáadáa ẹ jẹ́ kí ṣèyí ọlọ wáṣẹ́ mi ṣe bàbá ẹ̀ ti jẹ gómìnà fún ọdún mẹ́jọ bàbá ẹ̀ ṣe sẹ́nítọ̀ ìyàwó bàbá ẹ̀ ṣe sẹ́nítọ̀ bàbá ẹ̀ ní bẹ lórí àlééfà oyè lọ́wọ́ káwọn ọmọ wọn lọ jókòó síbì kan
but lo and behold wọ́n bá ti kó kíní ta wí jáde wọ́n wọlé síbi tán bá ń lọ ṣùgbọ́n ká níbi tí ọpọlọ wa ti ṣiṣẹ́ sẹ́ǹsì wa ṣiṣẹ́ dáadáa kò yẹ kí nínú owó tó láǹfààní àti dépò òṣèlú mọ́ wọ́n gbọ́ o Victor Chimezi Iweatu, the daughters of James Ibori Duanga and Ifeanyi Okowa, all former governors of Delta State, have all won APC primaries in Delta State. Wọ́n gbọ́ o Ibori's daughter òun wọlé primary House of Representatives, Uduagan daughter ó wọlé House of Assembly ní state, Okowa's daughter ó wọlé House of Assembly. Think about that for a moment. While you are busy doing otimku and running damage control for politicians, they have been quietly and deliberately positioning their children to inherit political power. Bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ rí i pé segment kan náà ni wọ́n ń rúùlù wa látọdúnmọdún, wọ́n ń recycle ẹ̀ láàrin ara wọn, wọ́n invent ọmọ wọn síbẹ̀, àwa ń argue and defend wọn. Bóyá n tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ nísìn, bóyá o lè ta wá jí, bóyá o lè ta yín jí, bóyá o lè ta wọ́n jí, bóyá o lè pe ọpọlọ wa padà sílé, possibly, I don't know. The same set of people jẹ́ n hope brain ẹ̀. Ọbásanjọ́ ti ṣe gómìnà, ó ti ṣe ààrẹ ìjọba ológun 1975 to 1979. Buhari ti ṣe ààrẹ ìjọba ológun 1983 àbí 1984, 1983 to 1985 kí Babangida tó dìtẹ̀ gbàjọba. Ọbásanjọ́ tún wá padà wá lásìkò ìjọba alágbádá, ó tún sọdún 8. Buhari tó padà wá lásìkò ìjọba alágbádá, ó tún sọdún 8. Tí wọ́n ń dì wá ni. Bọ́lá Tinubu ti ṣààrẹ, ó ti ṣe gómìnà fọdún 8, ó ṣe sẹ́nítọ̀ mọ́ ti ẹ̀ parí ẹ̀, ìyàwó ẹ̀ sí sẹ́nítọ̀ ó ń ṣààrẹ lọ́wọ́ báyìí nísìnyí, yóò tún sọdún 8. Ọmọ ẹ̀ ó tún wá padà wá bí kò sí wàhálà, kò sí problem. Now ọ̀rọ̀ nípa ti àwọn ọmọ wa, àwọn ọmọ ọlọ́mọ táwọn ajínigbé gbé ní agbègbè Ògbómọ̀ṣọ́, eléyìí ló gbé mi wá. Ṣùgbọ́n ròyìn tó tún yani lẹ́nu òun náà ni pé ìjẹta ní Tuesday, lọ́jọ́ Tuesday, àwọn tẹ́rọ́rìsì wọ́n tún kọlu immigration office l'Ógbómọ̀ṣọ́, wọ́n tún kún wọn níbọn lọ́nbẹ̀. Ngbẹ́yìn náà gbọ́rọ̀ yìí, suspected gunmen on Tuesday night attacked an office of the Nigerian Immigration Service in Ogbomosho, Oyo State, cutting away weapons belonging to officers on duty. Ẹ kò bọ́dẹ lójú oorun, bó ní gba ọfọ̀ níyè yóò pòórá. Sẹ́rí bí tá a bá lè ara wa dé. Àwọn kinní ọ̀hún ti wọlé sí wa lára. Àwọn olórí burúkú kan tó wá ń mú wọn, wọ́n tún rìkọ́ọ̀dù fídíò. Láwọn títí wọ́n ta fúnra lára wọn. Tó yẹ gbígbà tán bá kọlù wọn, àwa ó panu mọ́ àní sọ nǹkan kan pa ẹ̀. Èmi ìfúnra lára mi ń panu mọ́ mi ní ìwé nǹkan kan nípa ẹ̀. Gbogbo agbègbè tẹ́ ẹ ti rí wọn mú, tẹ́ ẹ tún polongo wọn síta. Because bẹ́ẹ̀ ṣe polongo wọn síta ń lọ́kàn wọn ti balẹ̀ pé kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe fáwọn mọ́. Gbogbo bẹ̀lẹ́ ti rí dààmú o. Bó bá wù yẹn sápò ńlé fún àbándí, bó bá wù yẹn dúró tì wọ́n kí wọ́n mọ̀ wípé kí jìpá ìsàwọ̀. Ṣé gbọ́ condition tí wọ́n ní wọ́n fún ìjọba? Okay, ẹja gbélé iná. The attack reportedly occurred at about 10 p.m. causing panic among residents of the area. Sources familiar with the incident disclosed that the assailants stormed the facility and overpowered security personnel before making away with their firearms. An immigration officer who pleaded anonymity, because he was not authorized to speak on the matter. Well,
confirmed the incident in a message sent to Daily Trust on Wednesday evening. The officer, however, did not provide further details regarding the number of attackers involved or whether any casualties were recorded during the operation. As of the time of filing this report, authorities had yet to issue an official statement on this incident. Ṣùgbọ́n gbogbo ará Ògbómọ̀ṣọ́ ló ń gbéta wípé wọ́n kọlù Ògbómọ̀ṣọ́, ìròyìn sì tàn káàkiri orí ìtàkùn ayélujára. Àwọn ọ́físà ò ní sọ nǹkan kan tí wọ́n. Ẹ wo tìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ wo ọjọ́ tí wọ́n ti negotiate pẹ̀lú wọn lábẹ́lẹ̀. Government negotiate pẹ̀lú àwọn jàǹdùkú lábẹ́lẹ̀. Àárí wọn mú. Ẹ máa gbọ́ condition tí wọ́n fún wọn. Allegedly o. Ṣèyí Mákindé ò tí ì jáde kó pé bẹ́ẹ̀ ni o, àbó ti jáde ni. Ẹ̀yin tẹ́ bá rí pé Ṣèyí Mákindé ti jáde, ó ti issue statement pé tí wọ́n ní káwọn mú wa lélẹ̀, but allegedly wọ́n ní wọ́n láwọn gba 1 billion naira. 1 billion naira ẹ̀ lè kó wá in cash o, ń bolẹ́ kó wá. Rè san sí àkáǹtì kan ní Republic of Benin. Lẹ́yìn ẹ wá wá ọ̀sàrà ìlọ́sì méjì tó tuntun ṣáṣá tí yóò múṣẹ́ wọn yá. Ẹ pèsè ẹ̀ kalẹ̀. Ṣé wá ráwọn báńdí tẹ́ẹ̀tì arrest tẹ́lẹ̀ tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n lágodi tàbí ní Abolongo, ẹ tú wọn lẹ̀ o. Ẹ wá ṣe àtúnṣe sí òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fààyè gbà wọn báńdí tí yóò mú ìrọ̀rùn àti ìdẹ̀ra bá wọn nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Èwo nínú ẹ̀ ló convenient fúnjọba lọ́dọ̀ èmi àti èwo nínú ẹ̀. Yeah. 1 billion naira to be paid into an account in Benin Republic. Release of other bandits currently held in Agodi and Abolongo prisons. 2 Ilos vehicles. Amendment of certain Oyo state laws to suit their interest. So, èwo nínú ẹ̀sà, èwo nínú ẹ̀mà. Bó bá jẹ́ gbàyè ni Ṣèyí Mákindé. Èwo nínú ntí wọ́n kà kalẹ̀ lẹ́lẹ́ mú ṣe. 1 billion fún terrorist. 2 Ilos vehicle. Eléyìí ò nira. Ṣùgbọ́n mélòó làwọn ọ̀daràn tí wọ́n jọmọ ẹgbẹ́ wọn tó wà lágodi tó wà lábolongo, bó lẹ́ sì dá wọn lẹ̀, ń bó lẹ́ kó wọn lọ. Ẹ kó àwọn ọ̀daràn kúrò lágodi nínú ìgboro Ìbàdàn. Ẹ lè fẹ́ lọ dá wọn lẹ̀, ń bó lẹ́ dá wọn sí. Ṣé fi mọ́tò tí ó gbé wọn lọ? Ẹ fi mọ́tò tí ó gbé wọn lọ sí, ń bó ni wọ́n gbé wọn lọ? Kánò ni àbí Kaduna àbí Màdúgùrí àbí Mákọ́dí àbí Borno àbí Republic of Benin? Àkáǹtì wo ni wọ́n san sí Republic of Benin? Bó ni wọ́n ṣe gbà á? Sáwọn Fulani Republic of Benin lọ́wọ́ àjà wá lólè Nàìjíríà. Àbí bọ́n bá ti dé Republic of Benin ọkàn wọn balẹ̀. Níbo ni wọ́n gba 1 billion naira sí? Èmi ń béèrè ìbéèrè ni o. So Ilos méjì yẹn níbo la lọ bá wọn gbé sí? Ibo ni wọ́n bá wa kó àwọn ọmọ kéékèèké yìí sí? Sáà ní fáwọn ọmọ ọlọ́mọ rúbọ. Torí mo rántí ńgbà tí wọ́n káwọn ọmọ Chibok ń jò ní, mo ráwọn èèyàn tó mú wá gẹ́gẹ́ bí àbá pé ẹjá gbàgbé àwọn ọmọ fún wọn. Lóòótọ́ a fẹ́ gbàgbé ẹ̀, a fẹ́ gbàgbé ẹ̀, gbogbo àwọn ọmọ náà padà kó lọ. Wọ́n fẹ́ lè tí wọ́n fẹ́, wọ́n tà yìí tí wọ́n tà. Àmàlà lórí àwọn ọmọ Chibok dòní 200 and something children náà kó mẹ́ o. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń bẹ́ẹ̀ nù gbó wọn yìí, sáàfì wọ́n ṣètùtù ní bóò ni wọ́n ṣe rí, bóò ni yóò ṣe rí lára àyá wọn àti bàbá wọn.
àwọn tíṣà tí ń bẹ ń bẹ̀ sáfà wọn náà rúbọ ni ẹbọ kẹ́ni kí lẹ̀ṣẹ̀ wọn kí lẹ̀ṣẹ̀ àwọn tíṣà wọ́n lọ sẹ́nu iṣẹ́ òòjọ́ wọn ṣé ènìyàn eléyìí náà lọ́rùn tí wọ́n dá àwọn ọmọ ọlọ́mọ pààtì wọn lọ ilé ìwé orí burúkú wo náà là ń kọ́ ní Nàìjíríà. Can I tell you one fact? Ìwé tá ń kọ́ ní Nàìjíríà kò padà wúlò fún ilé ayé wa lẹ́yìn kọ́ mọ́ kọ́kọ́ mọ́ kà ọmọ tí wàá ń kọ̀wé lóko kí ni wọ́n fìwé ọ̀ǹda Ọlọ́run dáríjì mi o astagafurulai dọ̀sí mi pé bọ́n bá ti jáde ìwé yìí iṣẹ́ ti ń bẹ ńlẹ̀ fún wọn tí wọ́n fi ṣe lo and behold lẹ́yìn tí wọ́n bá kà á tán kí wọ́n má fà á já wọ́n padà wá fà á já láàrin ìgboro pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ ń bẹ náà ni ìjọ́rí tí wọ́n ti ń bẹ lábúlé ko bóyá sí àgbẹ̀ náà ni wọ́n padà fi ṣe gbẹ̀yìn eléyìí ò yí ṣèpè kì í ṣe pé èèyàn ń ru aburú sọmọlàkejì reality ni gbogbo ẹni tí ń kàwé nìsín kọ́ ni ó fìwé ṣoríire gbogbo wọn kọ́ ni wọ́n fìwé jẹun including my own children let me put it that way bóyá yẹn lè relief ẹ díẹ̀ ó fi mọ̀ pé fat láwí kòǹkò ń sọ gbogbo àwọn tí ń kàwé lónìí kọ́ ni wọ́n fìwé jẹ including my own children gbogbo ẹni tí ń kàwé kọ́ ni ó ṣoríire nínú àwọn tí ń bẹ léèwé lọ́wọ́ nísìnyí tó wà ní yunifásitì lọ́wọ́ nísìnyí olóṣó ń bẹ láàrin wọn jìgólò ń bẹ láàrin wọn ntí ó padà jalè ń bẹ láàrin wọn oníjìbìtì ń bẹ láàrin wọn pásítọ̀ ń bẹ láàrin wọn ìmáàmù ń bẹ láàrin wọn ẹni tí ò ní parí ẹ̀kọ́ ẹ̀ tí ó fi kú ń bẹ láàrin wọn ẹni tí ó sì parí tiẹ̀ tán kó tó kú ń bẹ láàrin wọn ẹni tó jẹ́ pé ẹnu ìwé náà ni ó kù sí ń bẹ láàrin wọn ẹni tó jẹ́ pé torí ìwé kíkà náà ni ó fi kú ń bẹ láàrin wọn. so ta ló làkáǹtì yẹn mo ti béèrè so ìwé ta láti àwọn ọmọ ọlọ́mọ lọ sí bọ́mọ mi ò bá lọ á fẹ́ fi pankẹ́rẹ́ bẹ́ẹ̀dì orí ẹ̀ mọ́ mi lọ skul lónìí pé ń bo á fi pankẹ́rẹ́ sìn délé ìwé Sango Ọ̀tà ni mọ́tò ti pa àwọn akẹ́kọ̀ọ́ kan tipa ní Junction Plaza lọ́dún náà lọ́hùn tírélà ń gun kọ́lífẹ̀tì ló pa àwọn ọmọ ọlọ́mọ mọ́ bẹ́ẹ̀ níyà ọmọ kan bá kéde ló bá lọ́mọ ń sọ pé òun ò fẹ́ lọ skul lónìí o I was there ni wọ́n sọ̀tàn fún mi kánú pépà bó o dorí àwọn oúnjẹ náà ó sunkún àwọn tí bá ń wò mí tó bá wà ní Sango Ọ̀tà wọ́n á rántí dáadáa ìdá 1999 ọ̀yà 2000 2001 ní Junction Jọjú tó opposite Junction Plaza so kí ni tí mo fẹ́ mú jáde ńbẹ̀ níyà yẹn ń sunkún wọ̀rù ọmọ méjì àbọ̀ ọmọ mẹ́ta lọ́mọ ẹ̀ ń bẹ́ o ló ń pé wọ́n sọ pé àwọn ò fẹ́ lọ skul òun fọ́ọ̀sì wọn lọ ní o bàbá rínú àwọn ọmọ ilé iná àgbẹ̀ kí lọ fẹ́ yà ọ̀ fẹ́ lọ skul our parents nowadays à ń waste owó rẹpẹtẹ lórí education tí ò ní outcome kò ní outcome kò sí ìrètí kankan fún brothers lẹ́yìn kọ́ mọ́ ọmọ kọ́kọ́ mọ̀ ká why majority wọn tán wà nílé ìwé lónìí wọn ò mọ tán lọ kọ́ mbẹ̀ tó jókòó class nǹkan kọ́ mbẹ̀ òye majority ò fọkàn sí ìrípalẹ̀ lòmí lè lọ ṣe nínú class mi ò mọ chat mbẹ̀ so like I said education has become a necessity in Nigeria bẹ́ẹ̀ ni kì í ṣe compulsory mọ́ sorry o kò sí ní tẹ́lẹ̀ abẹ́ṣe láyè tí ò ní the education but certain level of education mo rọ́bìnrin bẹ̀rẹ̀ ó ti lé ní 30 something ó lóun ti ṣe master òun fẹ́ lọ ṣe PhD mo ní mọ̀ ká lọ nígbà gbogbo ọjọ́ bá fi lọ tán lórí ẹ̀ tó tún padà wá bẹ̀rẹ̀ afresh ojú ẹ̀ wálẹ̀ because kò sẹ́ni tó ràn yàn kankan master nísìn kò sẹ́ni tó ràn yàn kankan PhD nísìn gbogbo ẹ̀ rọrùn fáwọn ọmọ olówó ọmọ sẹ́nẹ̀tọ̀ ọmọ gómìnà láti ṣe
because wọn ò retí pé àwọn fẹ́ wá ṣiṣẹ́ ní báǹkì kan tàbí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì kan bàbá wọn ti níṣẹ́ tí wọn ó ṣe ńlẹ̀ bí wọn ò dẹ̀ níṣẹ́ tán fẹ́ ṣe ńlẹ̀ no matter the establishment tán bá fẹ́ àwọn parents wọn ó finance wọn bàbá wọn sá ti rówó kó jẹ kò sí gómìnà tí ò ní rówó kó jẹ kò sí gómìnà náà èyí ó ṣe gómìnà fọdún 4 ní Nàìjíríà ṣe gómìnà fọdún 8 ní Nàìjíríà ó ti lówó tó fẹ́ ní ó ní láti kówó púpọ̀ bọ́ bá ti send allocation fún ọ lẹ́ẹ̀kan ìwọ dá méjì kó kàn pamọ́ gbogbo allocation tó kù fún ọ tó kù tán bá send sí ọ máa ná lórí ìlú ò lè tòṣì mọ́ táyé fi parẹ́ kí làwọn ọmọ rẹ̀ ó wá jẹ ó ṣe fún ọ ní investment and gẹ́gẹ́ bí governor o lè solicit fún ọ at anywhere kí n má jẹ́ kákàwé ó gbé mi kó lórí point tí mo wà gangan ò ní wípé èwo nínú condition yìí bọ́ bá jó òótọ́ lẹ́yìn lè gbà bọ́ bá jẹ́ pẹ́yìn Ṣèyí Mákindé wọ́n fẹ́ anti-expose weakness gómìnà Ṣèyí Mákindé wọ́n expose weakness president of the country irọ́ ò dá ẹni tí ń pa ò lálàáfíà tíjọba ọba ti wà proactive ní ti máa ń ṣẹlẹ̀ lélẹ́yìí àwọn ọmọ kéékèèké ọmọ 20 something years ni wọ́n ń gbé odidi governor ní gbódidi ìlú ní gbódidi president sí condition can you just imagine that bóòlù ṣe fílẹ̀ yẹrí gbogbo àwọn ọmọ terrorist tán mú káàkiri ìgboro tán mú lóṣogbo tán mú lẹ́kọ̀ọ́ tán mú ní nǹkan kan yẹn ẹ̀rí pọ́ ọmọ kéékèèké ni wọ́n kò ṣẹlẹ̀ tó ti pé 30 years nínú wọn wọ́n wá da gbogbo ìlú rìbá rìbò mistress àwọn ọmọ yẹn tó wà ní akóló àwọn kidnappers yìí kò sí kidnapper yẹn tó kan nù wọn ṣùgbọ́n olóòótọ́ tí ń bẹ lọ́wọ́ wọn gbogbo tán bá ní kó máa tọ̀ sára yóò máa tọ̀ sára wọ́n bá ní kó máa tọ́ lẹ́lẹ̀ la yóò máa tọ́ la bìkọ́ bí ọba tọ́ la yóò gbúrò mọ́ lẹ́yìn ẹ̀ nísìn táwa ni ó gbè ń jà ta ni ó gbèjà rẹ̀ sórílẹ̀-èdè tá plan pa fẹ́ gbé lélẹ́yìí sórílẹ̀-èdè táwọn tí ń bẹ nípò ìjọba tán promise wà lélẹ̀ èmi ń béèrè ni o ó jẹ́ kàyéfì sí mi ló jẹ́ kí n máa béèrè àwọn ọmọ kéékèèké tán béèrè 1 billion naira lo and behold àwọn kan ló wà behind ẹ̀ àwọn tó mọ value owó ló wà behind ẹ̀ àwọn tó nífọ̀n tó lé kan ló wà behind ẹ̀ àwọn tó mọ bá ṣe lè gba owó yẹn jáde ní Kútọ́nù ní báǹkì ní Kútọ́nù ló wà behind ẹ̀ but lo and behold ẹ já béèrè question lọ́wọ́ government ṣé tán bá san 1 billion sínú account wọ́n máa send account number sí mo ti rí àwọn tí wọ́n lu jìbìtì lórí WhatsApp àwọn tó máa send irú message yẹn sí mi wọ́n á ti fẹ́ lé 20 tán máa ní please I need an urgent help from you I want to send money to somebody but I've gotten to the limit of to today's limit so I will return it tomorrow morning bọ́ bá béèrè pé lòun náà fẹ́ kọ́ bá wọn sẹ́yìn náà lè pé 200,000 wọ́n lè pé 400,000 wọ́n lè pé 250 wọ́n lè pé 190,000 màá wá kọ́kọ́ béèrè lọ́wọ́ wípé kí ni business èmi àti ẹ papọ̀ tó fi expect pé kí n bọ̀ send owó sẹ́nìkan torí pé tí n bá fẹ́ bá mi ṣàwàdánù àbí mo fẹ́ drag ẹ̀ mo lè sọ pé dúró dọ̀la dà ó mo sọ pé ó ní ìdí owó yẹn láti send owó yẹn ní ìsìn pápápá n tí wàá kọ́kọ́ ṣe ni pé màá ní kọ́kọ́ send account number màá ní kó ń tàn send account number kó tó di pé mo bẹ̀rẹ̀ sí query ẹ̀ ní ti screenshot ẹ̀ nígbà tí ó bá send account number yóò jorúkọ ọmọ Ìgbò wọ́n ti hack account alákàntì ń sọ pé ọmọ Yorùbá ò kì í ṣe o kò sẹ́ni tí ò kì í ṣe wọ́n ti hack account alákàntì àwọn account àwọn fans mi náà labroad náà máa hack o bí ẹni tó wà ní London ẹni tó wà ní America wọ́n á hack account wọn wọ́n á máa fi account wọn béèrè owó èmi lèmi wà mọ̀ wípé ẹni ò lè tọrọ owó lọ́wọ́ mi bí ó bá tọrọ owó lọ́wọ́ mi yóò ní persuasion ẹni yẹn gbọ́dọ̀ lè dárúkọ mi ẹ̀mí sáwé kónkó èmi lágbájá ni o yóò send a voice note mo wà ní kinní kan mo wà ní dilemma mo wà ní kinní yóò approach mi kì í ṣe pé èèyàn kàn déédéé send owó message sí mi pé kí n bóun send owó sí yàn nígbà tó rí ẹ̀ ọ̀dàrú màá wá kọ́kọ́ béèrè lọ́wọ́ wípé ta gangan lẹ́ni tó fẹ́ bá sọ̀rọ̀ ṣé èsì pé mi sọ pé àbí kan mo ti mọ̀ pé 419 ni ibi tí mo fẹ́ mú jáde níbẹ̀ ni pé bí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ send owó sí wọn dandan ni kí wọ́n send account number after the payment
after the release of our children ẹ má jẹ́ n sọ ìbẹ́jọ́ ń sọ Yorùbá lẹ́yìn ìgbà tán bá ti sanwó wọlé lẹ́yìn ìgbà tán bá ti fi àwọn ọmọ yìí lẹ̀ ǹjẹ́ àtún padà gbégbèsè lórí àkáǹtì yẹn àbádéhùn ti wà wípé ẹ má bi wá mọ́ o ẹ má bi wá léèrè nǹkan kan mọ́ o lẹ́yìn tẹ́ bá ti sanwó ẹ gbà wípé owó ti lọ ẹ sọ pé kíni ẹ sọ pé ó ti lọ. làwa náà dẹ̀ wá wò ní wo pé o fẹ́ ní sẹlòmíì o ẹ̀já gba kádàrá ẹ̀jẹ̀ ọ̀gbà kádàrá òun ọ̀gbà kodoro ẹ̀jẹ̀ àmbẹ̀lẹ́mbẹ̀ ká pẹ̀pẹ́ ká gba bọ́lọ̀ ń ṣe wí dálórí wa gbàǹtọ́lọ̀ ń wí. àwọn ọmọ yẹn bí wọ́n bá dá wọn padà ṣé wọ́n lè dúró sínú abúlé yẹn padà wọ́n bí wọn dá èmi àkàndá ọ̀rọ̀ àwí kòńgó fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ they no born them well wọ́n bá padà wọ́n bá dá wọn lẹ̀ lọ́la wọn lè padà sínú abúlé yẹn mọ́ wọ́n lè lọ sáwọn skul yẹn mọ́ láéláé àwọn teachers yẹn wọ́n máa kú ìtìṣẹ́ wọn pápátá wọ́n rìn jìnnà kó ń bẹ̀ meanwhile àwọn ajínigbé ò lè wá síbẹ̀ mọ́ láti wá jí wọn gbé mọ́ but trauma yẹn kò lè jẹ́ kán dúró ń bẹ̀ mọ́ láéláé wọ́n rìn jìnnà ni wọ́n rìn jìnnà ni kò sí nínú àwọn ọmọ yẹn tẹ́sọ̀ pé kó wá lọ skul tí ó dá yín lò mọ́ o níbo lẹ ti fẹ́ rehabilitate wọn torí lọ́kàn wọn mẹ́wàá nù skul tán kò ní wọ̀ wọ́n létí mọ́ yóò dàbí ẹni pé wọ́n tó ń bọ̀ wá jí wọn gbé ni. mo sọ fẹ́ nìkan lánàá mo lẹ́ni tọ́kàn lọ́mọ o ń tàn fẹ́ máa sọ bí ọ̀rọ̀ àwàdà mo ní kó stop ẹ̀ àwọn ọmọ tí ń bẹ́nu gbó yẹn ni kó béèrè lọ wọn kí wọ́n ṣàlàyé tójú wọn rí fún ọ àwọn olùkọ́ wọn tó wà ń bẹ̀ ni kó dọ́gbọ́n béèrè lọ wọn ọmọ wípé kò sójú mímu kò rọrùn rárá o ká tó yọ ọmọ inú èkó rọ́sòróró o yúnífọ́ọ̀mù kan ṣoṣo láti bí ọjọ́ tó gùn gbọ́rọ̀ láìsáàyè wẹ̀ láìsáàyè pàǹfọyín kò sí bọ́ ọmọ ṣe báàdì tó a lọ lọ́wọ́ mọ́lẹ̀ inú ilé a fi búrọ̀ṣì bu ẹnu ẹ̀ dànù kò sí bọ́ ọmọ kékeré ó sì fọyín ara ẹ̀ fún rẹ̀ bọ̀ because àwọn ọmọ wa wọ́n ti lè máa lọ́wọ́ nísìnyí ọmọ 3 years ló máa fọ fúnra mi mọ́mí mi ẹ bá mi mú búrọ̀ṣì mi máa fọ fúnra mi máa fọ mọ́ yóò sáfọ̀ nǹkan kan kó ń bẹ̀ à ń bọ̀sibọ́sì eléyìí tí orí nǹkan kan fọ̀ bọ́ bá jẹ́ láyé àtijọ́ tá à ń jẹ pákó ni bí wọ́n bá jági wọ́n ò rún lẹ́nu wọ́n ò fi gbo eyín yọ́ mọ́ díẹ̀. àwọn kan ní mẹ̀kọ́ àfọ̀n ẹ̀rẹ́ àwọn báńdí tí ń pààrọ̀ aṣọ lójú yín ẹ sì mú wọn ẹ mú wọn má sọ wọn ẹ wá kó wọn lọ sọ́dọ̀ àwọn òpònú dìgbòlugi kan pera wọn ní OPC reform OPCR àwọn eléyìí wá ń rìkọ́ọ̀dù fídíò àgbàlagbà sì ń bẹ láàrin wọn. ńdò ní ẹ̀gọ́ wa ó tó ní òtó ní hùyẹ́ mọ́ so like I said ìwọ nínú ẹ̀ ní kí gómìnà Ṣèyí Mákindé ó ṣe báyìí ìwọ nínú ẹ̀ ní Ṣèyí Mákindé ó ṣe báyìí ìwọ nínú ẹ̀ yóò san 1 billion naira èmi ti mọ̀ pé tí ò mú gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ condition yẹn lágbára pọ̀ ṣẹ̀ṣẹ̀ yóò san 1 billion naira ṣe yóò ra ílọ́ọ̀sì méjì ṣé wọ́n gbà Tòkunbọ̀ àbí tuntun náà ni ṣé wọ́n dá wọn tẹ́rọ́rí tó ti wà ní Agodi tó wà lábólógó wọ́n dá wọn lẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àtàláfíà àbí èèyàn kan ní ó wá gbà wọ́n àbí wọ́n kó wọn lọ síbì kan ṣé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ fún wọn àbórí kò ń yọ ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ Israel àti Hamas ọ̀tún mú gbèkùn òsì mú gbèkùn ọ̀yá ẹ fi 10 lẹ̀ àwa náà fi 10 lẹ̀ ọ̀yá ẹ fa àwọn tó kù lẹ̀ àwa náà fa àwọn tó kù lẹ̀ ṣé ká kọ́kọ́ rìlíìsì tàwọn Agodi káwọn ẹrú ikú yìí kí wọ́n kọ́kọ́ bá wa rìlíìsì àwọn ọmọ kéékèèké káwá rìlíìsì tàwọn abolongo
ká wá pé kí wọ́n bá wa release àwọn tíṣà náà. Inú sinimá la ti ń wò ó. Inú kí ni mo ti láti ń wò ó? Inú sinimá la ti ń wò ó. Báwọn òyìnbó ń gba ìkógun wọn padà. Àǹtán mú nígbèkùn wọ́n release wọn díẹ̀díẹ̀. I can't wait to see it, how it goes. Gómìnà Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ délẹ̀ o. My own advice ò ní pé tẹ́ ẹ bá fẹ́ fún wọn ẹ tètè ṣe kánkán. Bọ́rọ̀ bá ti ń pẹ́ ńlẹ̀ sí máa ń gbọ́n sí ni níta ń sọ fún ẹ̀ nù. Lo and behold, àwọn tó jiyàn kó possibly wọ́n lè má ní lọ́kàn láti béèrè tó nǹkan tí wọ́n ń béèrè nísìnyí. Ṣùgbọ́n torí ipá àtètè wà proactive àtètè gbégbésẹ̀, àwọn tí wọ́n mọ̀ wọ́n ni wọ́n wá pè wọ́n ni wọ́n wá lọ́ condition mi mọ́. Ẹ gbà bí mi Àkàndọ̀rà Awikonko ṣe sọ, kì í ṣe pé ọgbọ́n wọn ló débẹ̀, kì í ṣe pé ọgbọ́n wọn ló débẹ̀, àwọn èèyàn kan ló rúná sí ẹ béèrè nǹkan báyìí ẹ fi lè náà mọ́. Ẹ má ti gbà lọ́wọ́ ẹ fi lè kún. Ọlọ́ Elédùmarè ọba ń gbọ́. Èèyàn mélòó ló wá kọ́ ma tí wọ́n fi béèrè 1 billion naira. Ẹjá wo tó tún ràn wọ́n lọ́wọ́ o ò ní pé wọ́n rí pé ariwo ti pọ̀, sympathy ti pọ̀ fáwọn ọmọ yẹn, concern ti pọ̀ fáwọn ọmọ yẹn. Wọ́n wá wò pé no hot cake lélẹ̀, ilé ju business àwọn tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. No, àwọn big fish ni àwọn máa rí nǹkan kan bẹ̀ dáadáa. Ẹ má gbàgbé o, wọ́n ti pa olùkọ́ kan o, olùkọ́ méjì lọ́jà láìsí, wọ́n pa kan kí wọ́n tó káwọn yẹn lọ. Wọ́n dù kan lọ́rùn àti ìrókò ẹ̀sìn. Òye sì yé mi pé wọ́n ó ti rìn jìnnà síbi tí wọ́n pa sí. Ta ni ó bá wọn mọ̀lẹ́bí trace òkú yẹn padà? Ṣé wọ́n ò rí sin? Let's be suspicious of the Yoruba Sharia lawmakers. Ìjọkíjọ́ tẹ́ bá ti gba Sharia láàyè ńlẹ̀ Yorùbá, a child has died. Ẹ má jẹ́ ń gbọ́ o, ọmọ kankan má kú o, kí lèyìn ọjẹ́ rúmọ̀ o, ẹ má jẹ́ ń gbọ́ rárá o, ọmọ kankan kú o, ẹ dákun torí Ọlọ́run, kí lèyìn ọjẹ́ rúmọ̀ kọ́ mọ́ jó òótọ́. Kò séyìí tó yẹ kó kú nínú àwọn ọmọ yẹn, kò séyìí tó yẹ kó kú nínú àwọn ọmọ yẹn. Ẹni tí yóò ròyìn ogun ò ní kú sójú ogun lágbára Ọlọ́run, àtàwọn tíṣà wọn tó kù. Wọ́n ń bọ̀ nílé láyọ̀ àtàláfíà, wọ́n bọ ikú lọ́wọ́ ni pẹ̀lú ògo Ọlọ́run, wọ́n padà wálé. So my own advice ò ní fún government láti gbé ìgbésẹ̀ ọ̀hún kankan. Wọ́n bá ti mọ̀ pé àwọn san, àwọn dáhùn ìbéèrè wọn. Ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ gbépo yẹnu, ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ náà sílé ìgbìmọ̀ aṣòfin kankan rárá o. Gómìnà ní kó lo discretion ẹ̀. Lẹ́yìn bàbá ti sin léyìí, ẹ̀jẹ̀ wa wà very very proactive. So mo ń gbọ́rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ìrù ẹkùn tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho dá sílẹ̀, ìjọba àpapọ̀ ti buwọ́lù, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ò gbà. Ṣé èsì pé nǹkan ń ṣe gómìnà Ṣèyí Mákindé ńgbà náà? Ṣé èsì pé nǹkan ń ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́? Ẹja sọ bẹ́ẹ̀. Ṣé èsì pé nǹkan ń ṣe ń sà? Tó rẹ́bọ kéékèèké nígbà láìkú là. Gbogbo tó bá ti sin òkèlè dẹ́kun ní jọ́bẹ̀, gbogbo tó bá ti lébi lọ ní jóúnjẹ, gbogbo tó bá ti rí ní ìsìn lásà lóògùn.
gbogbo ẹnikẹ́ni tó bá múra láti ràn wá lọ́wọ́ ńlá lò this time around. àwọn gómìnà east wọ́n ti ń ráwọ̀ èèyàn wọn lágbára o, sophisticated nǹkan ìjà ni wọ́n rà lé wọn lọ́wọ́. They must not pay the money, but right? ọgbọ́n òwa ni ká lò sá. The negotiation is bullshit. Daddy mi kan ní they must not pay the money. ọgbọ́n òwa ni ká dá sá. ẹ̀ ń pé àwọn nǹkan kan dùn sọ nígbà tí ọba ti sọ ọmọ tí wàá ń bẹ̀. ó dùn sọ pé kán má sanwó. There is possibility to record casualty because those children are not ntawo ọ̀dẹ̀fẹ́ náà ni àfẹ́ casualty àdẹ̀fẹ́ injury. We don't want any casualty, we don't want any injury. No casualty, no injury. ìkan wọn tó sẹ́ndì sí mi ní ìsìn o security alert. ẹgbọ́n òwe yìí tẹ́ bá wà lágbègbè bẹ́ẹ̀ o. Umugbawọjọ is a remote Ogun State village tucked within Ogun, Oyo and Osun State forests, and that axis stretching from Imoku, Atan, Odosi, Madegun is home to over 2,000 undocumented and highly dangerous herdsmen. In fact, they are lords of that jungle, living and breeding both man and animals inside the forest reserve. All the villagers are afraid of them, and whenever they graze their cassava farms, they dare not question these Fulani herdsmen. Someone who sneaked to these hideouts said, and I quote, "I decided to trace them to their abode, which is about 3 kilometers deep inside the forest, and it is only accessible through a narrow one-lane footpath. What I saw there was like a big sand with multiple colony of huts, numbering over 100, while over 2,000 cars laid and lazing comfortable on over 3 hectares of shaded land." Kọ́lá Ọ̀dẹ́jàyí Ìkọ́kọrẹ́ reporters ntí wọ́n sẹ́ndì sí mi ní ìsìn náà mo rí o. Mo sì ní interest láti kà á torí mo rí security alert ń bẹ̀. Alright, irú eléyìí tẹ́ni sẹ́ndì yìí ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń wò mí o. èmi máa wà báyà sọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ Yorùbá o. ntọ́ bá wọ ẹlẹ́nu ní kó fẹnu sọ o. ọmọ Yorùbá lè mi o, Yorùbá nìkan ló sì kàn mí. ẹni àmọ́rí ìbá kú làwọn tó kù, Ọlọ́run dáríjì mí o. káwọn kíkàlùkọ́ jà fún rẹ̀, jà fórí ààrẹ, jà fún rẹ̀ ló kù mọ́, kò sí jà fojo mọ́. So the end of hard work. Now irú ẹni yìí tó trace wọn lọ yìí, tọmọ bíi tí wọ́n wà yìí, la bá kóra wa jọ yìí, la bá gbìyànjú yìí, la bá tọpa lọ yìí, la bá dáná yá wọn yìí, la bá lo hyperbole bí àṣà mi, ká má lo simile, ká má lo metaphor, ká má lo oxymoron, ká lo hyperbole. Oxymoron ni ká dèta ká mọ̀ pé ntọ́ ṣẹlẹ̀ nù gbòòrè, ntọ́ bá ṣẹlẹ̀ níjù ká fi sínú jù. Ṣùgbọ́n dàbí ẹni pé omi àánú kan bẹ lójú ìran Yorùbá, omi àánú tí ó sì fìyà jẹ wá ni.
omi àánú ti ń kẹ́ pàkúté lẹ̀ fún wa ṣe ráwọn olówó Ọlọ́run ti sọ̀rùn lájẹná fún wọn ọmọ Ṣèyí Mákindé ò lè sí Nàìjíríà bọ́ bá wà Nàìjíríà kò lè sí ibi tẹ́ẹ̀tì rí jígbé ṣá ọmọ tèmi ní bẹ Nàìjíríà ìyá irú tí kò mọ rù sẹ́pẹ́ àti irú tí ọmọ wa ti ń rù sẹ́pẹ́ ń bo iṣẹ́ òní mọ́kọ láyà kọ́ mọ̀ràn ma ó ti mú a ó ti mọ́ ọmọ ọmọ látò máa gbàdúrà kọ́ lọ́mọ jì òmú ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó ti mú ọmọ ó ti mú a ó ti mọ́ ọmọ iṣẹ́ ti ràn wá ó ti ràn ọmọ. So like I said, ṣe ní ká fáwọn ọmọ yẹn pẹ̀lú àwọn olùkọ́ wọn ṣe tutù ni béèyàn bá fìyàn ṣe tutù ìwúrẹ́ tó bá da fánù lásọ pé èyí ò fi kó fá o àwọn ilé ọ̀dà fánù àwọn ọmọ ẹ̀ ọmọ kankan mọ̀lẹ́bí wọn ò lẹ́sẹ̀ kankan àwọn olùkọ́ wọn ọmọ kankan bàbá fìyàn ṣe tutù ọmọ àwọn tí ń bẹ nípò ìjọba ọmọ àwọn tó wà nígbànú security àwọn lọ́ọ́ yá fi ṣe tutù lẹ̀ yìí kì í sọmọ tálíkà o kì í sọmọ kọ̀làkọ̀ságbé kì í sọmọ primary school teacher nursery school teacher èyí ló ń sálárì wọn èyí ló ni wọ́n ń gbà kí ni sálárì wọn tó ṣe àkàndá ọ̀rọ̀ Awíkonko ìbéèrè tí mo béèrè ẹ̀ tí ìdá mi ló ń sẹ́ èwo nínú tí wọ́n béèrè yìí bọ́ bá jẹ́ lóòótọ́ ni kí Ṣèyí Mákindé ó ṣe ń bẹ̀ ṣé kó fún 1 billion naira ntí mo fẹ́ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n pè mí síre o ká lè ráwọn ọmọ yìí gbà láyọ̀ àtàláfíà sáwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ṣé wọ́n lè fi nǹkan ṣe wọ́n torí in tó mú wọn tí wọ́n fi sáré pàkánú àwọn olùkọ́ wọ́n fi léyìn ṣe sample ni ò fún wa o pé ká mọ́ rò pé tàwàdà làwọn bá wà o n tó kó jìnnìjìnnì bẹ́ẹ̀ everybody náà rèé o àbá sì máa ṣe ní business as usual ṣé wọ́n lè fi nǹkan sàwọn ọmọ tó kù lọ́dọ̀ wọn pẹ̀lú àwọn olùkọ́ wọn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣé wọ́n lè dá wọn lẹ̀ bàbá dá wọn lóhùn ẹlẹ́ẹ̀kẹta sọ́nà míì wà tá a fi lè gbà wọ́n ẹlẹ́ẹ̀kẹrin ṣé kí Ṣèyí Mákindé fún wọn ní 1 billion naira kọ́ra ilọ́ọ̀sì méjì fún wọn àwọn onísùmọ̀mí tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n Lágòdì àtàbólóńgó ṣé kó rìlíìsì wọn ìjọ wo ni wọ́n tó àmẹ́ǹdì lọ táwọn kìíní karambani sọ wípé kí wọ́n àmẹ́ǹdì ni wọ́n sáré preliminary àwọn asòfin wọ́n sáré wọnú ilé ìgbìmọ̀ asòfin nìsín wọ́n sáré àmẹ́ǹdì ẹ̀ àbí wọ́n ó rìlíìsì àwọn èèyàn yìí kó tó dípa àmẹ́ǹdì lọ mo mọ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ ni o wọ́n ti gbowó sọ́wọ́ wọ́n ti gba ilọ̀sì síbi tán ti fẹ́ gbà á ẹ ti tú àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ní kẹ́ tú sílẹ̀ ẹ ti tú wọn lẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni o àwọn onísùmọ̀mí péréte àwọn tó lọ káwọn ọmọ yìí ò lè tó 20 wọ́n dẹ̀ da odidi more than 200 million people wọ́n dẹ̀ ń dà wá láàmú thousands of security agents wọ́n á forí gbárí káàkiri wọn ọ̀rọ̀ náà báyọ̀ gọ́vnà Ṣèyí Mákindé ò ní sùn bí ṣe ń pe commissioner of police ní wọ́n máa pe kinní kan sọ́jà ní wọ́n máa pe kinní kan navy we are working round the clock your excellency àwọn òsùn a lè sùn àlójú oorun mo rí àtúntí ṣe lé your excellency mo jẹ́rìí Amẹ́ríkà mo jẹ́rìí China wọn ò ní rán èèyàn kankan lọ dúró ni wọ́n rán lọ dúró tán bá sì rán lọ
ó lè gbẹ̀mí àwọn onísùnmọ̀mí yìí tí ò ní fi nǹkan kan sàwọn akẹ́kọ̀ọ́. Èèlò ni wọ́n ń ta tí wọ́n ń lò tí Nàìjíríà ò lè afford. À ń fẹ̀mí àwọn èèyàn ta káìtì ńlẹ̀ yìí. So ọ̀rọ̀ rẹ o ẹ̀yin bàbá àti màmá mi, kò wù mí kí n pẹ́ lórí ètò yìí. Kò wù mí kí n pẹ́ lórí ètò yìí. Nọ́mbà tí mo fẹ́ kẹ́ ẹ pè mí sí +234 àwọn èèyàn ti ń pè mí gan. +234 904 851 9362 +234 904 851 9362. Hello sir. Awikonko. Yes sir. Ní sọ̀rọ̀ tán o. Àmì o. Ṣé rí mi fẹ́ sọ̀rọ̀ mọ́ nípa ọ̀rọ̀ Nàìjà. Torí pé àwọn ọmọ yẹn. Àwọn kéékèèké ni. Wọ́n fún mi ní consign. Ẹ ti sọ ẹni tó bá jẹ́ pé Amẹ́ríkà àbí China ni. Bẹ́ẹ̀ni. Drone lásán náà máa sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ó sì kọ́ tó máa ṣe àwọn ọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ̀rí bọ́n ṣe mú ọgbọ́n Ladin pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Wọ́n capture wọn. Now, let us come to reality. Ṣé ti listen sí interview Wayose àti Sunday Igboho? Rárá. I took my time láti listen sí interview àwọn méjèèjì. Ṣé rí Igboho ó ní nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ ó lóun lọ bá Ṣèyí Mákindé pé ẹ jẹ́ kóun lọ fèsì àwọn pípù yìí. Ó ló sọ pé no, why? Federal government ti àpúfù ìrù ẹkùn. Ṣèyí Mákindé ń sọ fún Igboho yìí pé kò sí ẹni security apparatus tó gbúdọ̀ operate without his consent, which means kò fẹ́ kó lọ. Bẹ́ẹ̀ni. À ń tọ́ra wa ní náà. Ẹni tó sọ tó volunteer ara ẹ̀ pé òun fẹ́ lọ pèsè wọn sẹ̀ ó ní ìbàjẹ́ bọ́ǹbù ó ní kó fìyẹn lẹ̀ fóun. Ó lóun ò gbà kọ́bọ̀. What else do you want him to do? Ìgbòho béèrè owó lọ́wọ́ ẹnì kankan. Ó lóun ò béèrè. Bẹ́ẹ̀ni. Ṣèyí Mákindé refused to allow Sunday Igboho to face these people. Àdẹ̀mọ̀ bóyá àwọn ìjọba náà ni owó tó ń gbọ́wọ́ ọ̀hún sápò náà àbí kò tí ì yé wa. Ṣé rí gbogbo líìsì tó ń sọ yẹn? Wọ́n fọ̀mù ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Kò true. And tẹ bá líìsì sí gbogbo níìsì tó wà ní Nàìjíríà ń sìn out of 100 90 fake ni. Bẹ́ẹ̀ni o ntọ́ bá ti jábọ́ lórí social media kéèyàn wá díẹ̀ dáadáa ni o. Èmi wọ́n ṣe arrest bọ̀bọ̀ tó ẹni tó fake news ní Ogun State ń sìn wọ́n ti arrest ẹ̀. Confirm wọ́n ti arrest ẹ̀. Àdúrà ni mo fẹ́ ṣe. Ṣé mo ti ń pariwo kíní fún over 4 years. Akérédolú nìkan ló listen. Lẹ́yìn ìgbà tí Akérédolú dẹ̀ ti kú kẹ wo gbogbo South West governors kò sí lè tó wà tí gbogbo ọ̀nà David tó ń lọ Àbújá. Àdúrà kan ni mo fẹ́ ṣe fún wọn. Ní gbogbo àwọn South West governor tó ń gba owó security allowance tó ń fi ṣe nǹkan kan. Tọ́ndẹ̀ àná kan kó àwọn ọmọ ọlọ́mọ lọ sínú igbó. Tó bá bí gba ọmọ kò ní kù kan. Àṣẹ. Tó máa ra mọ́tò wáwó. Àṣẹ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ abiyamọ ìṣépè. Màá sọ eléyìí tí mo wí àrọ̀ mọ́. Àṣẹ abiyamọ ìṣépè. Mo ṣe eléyìí o. Gbogbo wọn ní kú sí ibi sáṣọ wọn wà. Lágbára Ọlọ́run eléyìí sátẹ̀. Ó ti tó time láti máa sọ̀kòkò àwọn governors South West yẹn now. Gbogbo ilé ìtàn sì ń demonstrate tó ń protest yẹn eré mọdé sì ni. Wọ́n wo ọbẹ̀ kan gbé wọn jáde kan naked wọn. Kọ́ fẹ́ nìkan ṣe example. Bẹ́ẹ̀ni. Ẹ̀ ń gbowó
ṣé mọ̀ pé aṣíwájú kọ́kọ́ sọ kínní yẹn nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ó ní Ṣèyí Mákindé to answer that question owó tó gbà billions of naira every month ilẹ̀ fi ń ṣe Sunday Igboho lè sọ pé òun ò gbowó Fáyọ̀ṣe mọ nǹkan tó rí kó tó dìbò sọ̀rọ̀ jáde náà go and listen to interview wọ́n rò pé orí ẹ̀ ò pé ni. In every rumour there must be element of truth. Fáyọ̀ṣe ò tiẹ̀ wá lè sọ̀rọ̀ kó jẹ́ pé irọ́ ni ó gbà. Ṣé rí ọ̀rọ̀ Fáyọ̀ṣe àti Sunday Igboho mo dì mú sọ́wọ́sọ ló jẹ́ kí pé if not mi ìfẹ́ pè mọ́ torí ó ti sún mi ó ti ń fún mi gan ní depression bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí torí ó sún mi torí mi ìmọ̀ bí tí à ń lọ mọ́. Kò yé èèyàn mọ́ ọ̀hún. Ṣèyí Mákindé should be held responsible for what is happening in Oyo State. Kó ṣàlàyé ibi tó ń kówó sí. Reason tí ò fi allow Sunday Igboho láti face àwọn people yẹn nígbà tí Sunday Igboho lọ bá pé mo fẹ́ face wọn sẹ́ẹ̀. Ó tún sọ categorically pé ó ní ṣèbí wọ́n yin bomb ó ní kọ́ fi yẹn lẹ̀ fóun. Lúkà ibi tá a bára wa nìyẹn. Kí ló dé tí ò allow Igboho? Ṣé Igboho béèrè owó lọ́wọ́ ẹ̀ ni? Kò yé mi o. Gbogbo gómìnà Southwest pátá wọ́n ní kú síbi sáṣọ wọn wà. Àmì àṣẹ. Wọ́n kọ́lé ogún awó. Àmì àṣẹ. Wọ́n ra mọ́tò ẹgbẹ̀fà dànù. Wọ́n bí gba ọmọ kò ní kù kan. Àmì àṣẹ ọmọ wọn ó kù dáadáa dáàdì ó dàbọ̀ sá. Yes. Lágbára Ọlọ́run nǹkan kò ní sọ ọmọ yín o nǹkan kò ní sọ ọmọ gbogbo wọn lágbára Ọlọ́run ṣùgbọ́n àwọn gangan wọn ní kú síbi táṣọ wọn wà lágbára Ọlọ́run bọ́n kọ́lé ogún kò léwó ilé wọn sọ́lídì búkúbúkú àwọn tán rówó kọ́lé dáàdì ẹ má jẹ́ ká lọ bẹ̀ mọ́ jàre ilé wọn sọ́lídì ju nǹkan mi lọ. Hello. Ilé wọn sọ́lídì ju nǹkan mi lọ. Hello sir. Hello. Hello baba. Mo ti wà pẹ̀lú yín. Ẹ máa kálẹ́ o. Ẹ kálẹ́ sà o. Ṣé rí ọ̀rọ̀ yìí? Bẹ́ẹ̀ni. Ó bu sósì ní lẹ́nu, ó buyọ̀ sí. Iṣó ṣe pọ́nlá yóò ṣe tú dànù. Iyọ̀ ṣe mí ní pé ẹni ìjà ọba ló máa ń pèrè ẹ̀ lọ́kùnrin. Ẹni ìjà ọba. Bẹ́ẹ̀ni, ok. Ẹ sọ yìí pé ìrìn ẹ̀rẹ́ lọ mọ́ mi lórí ń sìn yìí pé kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe ipe tí ẹnìkan bá ṣagídí tó wọ gbórí yẹn lọ ipò ẹni yẹn ló máa blame tọ́ pípù yẹn bá pa àwọn ọmọ yẹn which is true. Bẹ́ẹ̀ni. Wọ́n á ní àṣẹ nígbà tí kò sọmọ tiẹ̀ ń bẹ̀ kò ṣe ní ṣagídí. Ṣùgbọ́n máa tó sọ̀rọ̀ tó ń sìn yìí máa yẹn sọ the same because èmi wo the same program tí máa yẹn wò interview Chief Sunday Igboho. Bàbá yẹn ní òun ò wá láti gbowó lọ́wọ́ anybody. Ọmọ Igboho kan kò dẹ̀ sí Nàìjíríà ọmọ Sunday Igboho kan kò sí Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀. Ọmọ ẹ̀ka kò sí Nàìjíríà. Ó ní ta ni ẹni tí ó lè sọ pé ó fẹ́ jí òun gbé. Ó ní kò sẹ́ni tó lè lóun fẹ́ jí òun gbé. Bẹ́ẹ̀ni. Ó ní ṣé wọ́n fẹ́ lọ jẹ́ ọmọ òun gbé ní Canada ni àbọ̀ fẹ́ lọ gbọ́ ọmọ òun gbé ní Germany. Láíláí. Ó ní kò sẹ́ni tó lè jẹ́ òun gbé. Olóhùn dẹ̀ sọ ó ní pẹ̀lú àwọn ẹgbẹ́ ohun tó wà àwọn volunteer oní board. Gọ́vnà sọ pé no. Kí ni reason tí gọ́vnà sọ pé no? Kí gọ́vnà lè bá a dààmú ni. Kí ni reason tó fi sọ pé no? Kí gọ́vnà lè bá a fòrò ni. Kẹ́ mọ̀ pé lánàá ní Àkúrẹ́. Bẹ́ẹ̀ni. Gbogbo èèyàn lọ sá school. Lọ́sùn náà sẹ́ẹ̀ láti bí ìjẹta lọ́sùn state àwọn ọmọ wa sá kúrò ní school. Wọ́n sá school. Bẹ́ẹ̀ni. Pé wọ́n kàn gbọ́ information. Wọ́n sá school. Bẹ́ẹ̀ni mo sọ bó ìṣẹ̀lẹ̀ ń bíbá nìyẹn. Kò tó rò rí kò tó rònú. The only governor like that man said the previous caller said. Òun ni Akute kí orúkọ ẹ̀. Aketi. Mánu Aketi. Mánu Ondo state yẹn. Bẹ́ẹ̀ni òun náà ló dá Àmọ̀tẹ́kùn kalẹ̀. Akérédolú. Bẹ́ẹ̀ni òun ló jẹ́ kán sí dá Àmọ̀tẹ́kùn kalẹ̀ àwọn tó kù ọ̀rẹ́dì rárá. They don't ready, they don't care. Ẹni ìyá ni wọ́n bí àgbọn bẹ̀rẹ̀. Àlànà yẹn nígbà tẹ́ sọ ti ọ̀rọ̀ tó sọ tọrọ àbúrò mínísítà àtọ̀mú. Bẹ́ẹ̀ni.
Adélabú tọ́mú tọ́wọ́ àwọn kan wá sọ pé kí àwọn community citizen kan máa kan rest of mind kan máa ṣe kiri. Who the fuck did he think anybody care about them? ń bo láti gé àtẹ́tẹ́lẹ̀. Wọ́n ta lọ́rọ̀ ìpọ́n fẹ́ jà nítorí tàwọn. And these people they are so crazy. Ọlọ́wọ́n ọbẹ̀ Èdùmàrè gbọ́. Wọ́n ti ọ̀rọ̀ ìpọ́n tọ́ra wọn dọ́lọ́run. And díẹ̀díẹ̀ òun lọ́lọ́run a máa mú wọn. Ta lọ́rọ̀ pé ní ìwọ tó jẹ́ pé wọ́n fi ẹ́ jẹ oyè o lè gbẹ́dìyẹ kò sí iná kò sómi kò sí kankan o tún wá rò pé ẹnìkan fẹ́ kíá nípa àbúrò ẹ̀ wọ́n má àbúrò ẹ̀ what the fuck care about ẹ̀ àbínú jà ẹ̀ ta ló kí àbúrò ẹ̀ so nípa tọ̀wọ́n ọmọ yẹn kò sí téèyàn fẹ́ ṣe o àmàwá bá ṣe fẹ́ ṣe náà ni Ọlọ́run máa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyè dáàdì lè fi ṣe number one àwọn náà máa negotiate pẹ̀lú ẹ máa bargain pẹ̀lú wọn ni. Ṣùgbọ́n báǹkì kan náà fẹ́ lọ sanwó yẹn sí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹnìkan ló fẹ́ gbowó yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé rí ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí mú gbogbo àwọn ẹlẹ́nu ṣọ́ṣọ́ láti ayé Goodluck Jonathan. Gbogbo àwọn tó mọ̀ ń pa gbogbo nọ́ńsẹ̀nsì yẹn títí dìsìn yẹn tí wọn ò bá mú wọn. Ìmọ̀ọ́mù Sokoto àbí kìnnì kan Gómì tí wọn ò bá mú. Àti gbogbo àwọn gómìnà oríṣiríṣi ex-governor ti Kano tó ti àwọn DSS ẹnìkan ti mọ́lé ńsìn ibi ìyá ẹ̀ Nọfíù Rufai or whatever his name is tí wọn ò bá mú wọn gbogbo ọmọ yẹn kọ́ lọ kó wọn kọ́kọ́ fi wọ́n ṣe example. Wọ́n fi àwọn kan tó ti mú for the past 2 years ayé Buhari ex-president Buhari ń sìn gbà yẹn tó mú ọmọ yẹn wọ́n ṣe ìdájọ́ wọn tó ń sìn yìí ni wọ́n dẹ̀ sentence wọn by hanging. Now publicly la fẹ́ kan ẹ má lọ́kàn yín wọn ságbà no kìíní kan tẹ bá dẹ̀ fẹ́ ṣe public hanging we can do it. Ẹgbẹ́ gálò síta yẹ kù mọ́ wọn lọ́rùn. An eye for an eye ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá mi kò pẹ́ wo ẹ̀jẹ̀ kìíní yìí ó wà very sadden. Honestly. Ọlọ́run gbọ́ láti ìjọ́ tí kìíní ti bẹ̀rẹ̀ ni mo ti ń wo gbogbo appearance yín mo dẹ̀ rí pé you are not happy. Kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ wà happy. The first day mo rí pé ẹ fẹ́ wá emotional. It get to a point tó jẹ́ pé mo kàn sọ fúnra mi pé ẹ wo ọ̀rọ̀ ìlú yìí kọ́lọ́ máa ṣọ wà ní ọ̀rọ̀ wa ti kúrò pé kìíní kọ́ allow everybody kó máa gbébọn. Ọlọ́run. Because nílùú bí tá a wá yìí ó lè tó fẹ́ wá kanlẹ̀kùn mi. Àfúrà. Yóò múra o. Ilé tóun fẹ́ lọ wọ̀ iṣẹ́ òun mọ nǹkan tóun fẹ́ bá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé n tó wà lọ́wọ́ ẹni tóun fẹ́ bá ń lé sótó tọwọ́ àbójú tọwọ́ òun lọ. Bẹ́ẹ̀ ni o mọ tó fẹ́ bá ń bẹ̀. Nínú káà gan o mọ tó fẹ́ bá ń bẹ̀. Honestly. Tó ló fẹ́ ajá kíkà mi o mọ tó fẹ́ bá nù ká mi. Àwọn kan ń gbé AK wọ́n fi ń dẹran kiri ṣùgbọ́n àwọn kan ò lè gbé dání sínú ilé wọn kan fi protect ara wọn. Ìwọ òfin wèrè wo nìyẹn. Kò yé mi rárá. Lófin 12 ní Nàìjíríà. Òfin tá a ní pọ̀ òfin tá a ní Nàìjíríà pọ̀. Ìkan fọ́wọn Fúlàní ìkan fọ́wọn olówó Yorùbá ìkan fọ́wọn tálíkà Yorùbá. Tẹ́mọ̀ yẹn ṣe ilé ayé nìyẹn. Ìkan fáwọn Mùsùlùmí. Ẹ jẹ́ ìkan fáwọn Mùsùlùmí ìkan fáwọn onígbàgbọ́ ìkan fáwọn àwọn oníṣẹ̀ṣe ò tiẹ̀ lófin kankan fáwọn yẹn lófin. Òfin ò gbé sọ́dọ̀ àwọn yẹn. Ṣé ilé ayé nìyẹn? Ẹ padà wá dé ẹ wá ń sọ pé fẹ́ ẹ̀kan tó àmẹ́ndì lọ wèrè wo náà fẹ́ àmẹ́ndì. Eléyìí ti ẹ̀ rọrùn. Ọkọ̀ sí àlè bá wọn ṣàgídé. Eléyìí rọrùn àmẹ́ndì lọ. Nígbà tó bá ti gbàgbà tán á sì fún àmẹ́ndì ẹ̀ padà. Àdé tó káńsù àmẹ́ndì wá padà. Amendment jẹ́ wá nira. Kí gọ́vnọ̀ ṣèyí kó tiẹ̀ sọ pé òkè ẹnu ń kùn ún jù. Olóyè Sunday Igboho mo fún ẹ láṣẹ lọ ṣe gbogbo nǹkan tá gbára ẹ bá ká. Wàláì kò ní lè ṣe bẹ́ẹ̀ nísìnyí. Wọ́n parí negotiation lè tán bá a lọ yìí ná.
níbo ni 1 billion fẹ́ wọlé sí. Oníkálukú agbáṣíà lágbára Ọlọ́run lórí ọ̀wọ́n ọmọ ọlọ́mọ. yóò tó wọ́n pín. ọmọ ọdún 2 máa wà nù ọmọ yìí. ọmọ ọdún 4. ọmọ ọdún 4 máa wà nù ọmọ yìí. 6 8 wọ́n ṣe kún wọn nù. àwọn obìnrin máa kún nù àwọn ọmọ gbogbo obìnrin kéékèèké máa wà nù ọmọ yìí. Baba we konko. Baba, God bless you, sir. Amen, sir. God bless you, sir. Yes, we know. Thank you very much. Yes, sir. Amen, sir. Yes, sir. Well, kò sí nǹkan tá a fẹ́ sọ ọ́ náà ju pé any negotiation tí gọ́ọ̀mẹ̀ntì bá ń ṣe pẹ̀lú wọn kí wọ́n hasten ẹ̀. Yorùbá ní bàbá ti ń pẹ́ lórí míkímí èsìn kí èsìn máa ń bàyàn ń bẹ̀. So the earlier the better. Tí wọ́n bá ètè gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé, wọ́n bá ètè gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé, ajá ò ní kó alọ́mọ lọ o, àṣà ayé ìrèrè ayé ò ní kó alọ́mọ lọ o, àná Olódùmarè ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ wà lágbègbè Ṣàgám, ẹ jẹ́ ọmọ bíbí Ṣàgám, ẹ fẹ́ gbé ní Ṣàgám, Ṣàgám ò jìnnà síbi tẹ́ ti ń ṣiṣẹ́ l'Ékòó tàbí nípínlẹ̀ Ògùn. Ẹ wá nílò 3 bedroom flat tẹ́ fẹ́ rà, 3 bedroom flat and suite. Mẹ́tẹ̀ẹ̀ta ló ní toilet and bathroom tiẹ̀. Wọ́n ti ṣe fence, wọ́n ti ta compound ẹ̀, wọ́n ti gbẹ́ bọ́ọ̀lù sí, wáyárìn nìkan ló kù. Gbogbo POP, all true POP. Ó bẹ lọ́wọ́ mi tí mo fẹ́ tà, tàbí kí n gbé ta fẹ́ tà. So bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí, ó wà ní GRA extension nílùú Ṣàgámù, 45 million naira ni. Bẹ́ẹ̀ bá ní interest sí, ẹ kàn sí mi lórí WhatsApp. Ẹ̀yin wá nílò káà tó ẹ̀sẹ̀ dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà, Benz 300 ó wà nílẹ̀ 18 million naira. Toyota Corolla Sport 2016 model ó wà nílẹ̀ 14 million naira. Then Lexus RS 350 ó wà nílẹ̀ 45 million naira. Benz CLS 550 ó wà nílẹ̀ 15 million naira. Range Rover Sport ó wà nílẹ̀ 55 million naira. Èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ń bẹ̀ pè mí, ẹ jẹ́ àjọ dùnàdùrà, ẹ jẹ́ àjọ sọ̀rọ̀. Bákan náà ni fẹ́ǹsà náà wà nílẹ̀, Toyota fẹ́ǹsà 2013 model, ìyẹn ti wà registered. Èyí tẹ́ bá fẹ́ ń bẹ̀ ẹ jẹ́ àjọ sọ̀rọ̀. +234 904 851 9362 +234 904 851 9362. Àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o. Oorun ayọ̀ lásùn, àní tójú oorun dójú ikú. Ẹ rí dájú pé ẹ bá mi subscribe sórí channel mi Awikonko TV. Awikonko TV. Mo ń bẹ̀ yín ni ẹ bá ń subscribe sí Awikonko TV. Bákan náà Onídèmọdé TV, níbi tá a ti ń wo Onídèmọdé game show. Onídèmọdé game show àtọ́jú òṣùpá. You will love it. Ẹ bá ń subscribe sí méjèèjì. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko Television, Awikonko Television àti Awikonko TV. Nọ́mbà mi lórí WhatsApp lélẹ̀ +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ oòjíire bí òní wọ̀mí o. Orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ oòjíire òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́.
bí omi àfòwúrọ̀ pọ̀n ajú àṣẹ o ó dàárọ̀ oorun ayọ̀ lásùn o àní tójú oorun lójú. God bless you all. I love you all.